ọ̀rọ̀ Sunday Igboho àti ìjọba àpapọ̀ máa gba ọ̀nà mìíràn yọ. Igboho mà tún ẹjọ́ pé o ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ ọ̀kan gbòógì lára àwọn tó polongo fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Igboho Òòṣà ó mà tún ti pe ẹjọ́ tako ìjọba Nàìjíríà àti àwọn míì ní ilé ẹjọ́ tó ga jùlọ o ọjọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ 11 oṣù kẹta ọdún 2025 ó ní agbẹjọ́rò fún Igboho Yomi Aliyu San ó mà ló mà gbé ìwé ẹjọ́ náà lọ sí ilé ẹjọ́ o agbẹjọ́rò àgbà fún Nàìjíríà iléeṣẹ́ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti àjọ DSS ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní wọ́n máa pè lẹ́jọ́ ẹjọ́ tuntun yìí gẹ́gẹ́ bí amòfin Aliyu gẹ́gẹ́ bó ṣe sọ òun ló wá láti rọ ilé ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà pé kó pàṣẹ o fún gbogbo àwọn tí Sunday Igboho tó fi ẹ̀sùn kàn láti san àwọn owó ìtùnú tí ilé ẹjọ́ gíga ní kí wọ́n máa san fún tẹ́ ò bá gbàgbé ọjọ́ 1 oṣù keje ọdún 2021 ó ní àwọn òṣìṣẹ́ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ó ní wọ́n mọ̀dé bárakàmà yabo ilé Sunday Igboho tó wà ní agbègbè Sọ́kà nílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lásìkò ìkọlù náà ó ní wọ́n ti bà àwọn dúkìá rẹ̀ jẹ́ wọ́n pa èèyàn méjì wọ́n ìtúmú ọ̀pọ̀ èèyàn lọ sí àtìmọ́lé o oṣù díẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ó ní Sunday Igboho nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ Yomi Aliyu máa pe ẹjọ́ tó sì béèrè fún 500 billion naira gẹ́gẹ́ bí owó gbà má bínú o fún dúkìá rẹ̀ tí àjọ DSS bàjẹ́ àmọ́ nínú ìdájọ́ rẹ̀ adájọ́ tó gbé ẹjọ́ náà nínú oṣù kẹsàn-án ọdún 2021 bákan náà Ládìran Akíntọ́lá ó mà ló mà buwọ́lù 20 billion naira péré gẹ́gẹ́ bí owó tíjọba yóò mọ̀ san fún o wọ́n ní nínú ìwé ìpẹ̀jọ́ tuntun tí Igboho máa gbé lọ sí ilé ẹjọ́ báyìí amòfin Aliyu ṣàlàyé pé nǹkan tó gbé àwọn lọ sí ilé ẹjọ́ o tó mọ̀ ga jùlọ ni pé kí ilé ẹjọ́ pàṣẹ kí ìjọba ó san gbogbo owó náà fún à ń pe ẹjọ́ tako ìjọba ilé ẹjọ́ kékeré pé ohun tó ṣẹlẹ̀ sí Igboho kò tàpá sí ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn díẹ̀ lára àwọn nǹkan tó tún wà nínú ìwé ìpẹ̀jọ́ tuntun náà rèé alákọ̀ọ́kọ́ ni bóyá àjọ DSS tẹ ẹ̀tọ́ Igboho mọ́lẹ̀ ẹlẹ́kejì bóyá ó bójúmu bí ilé ẹjọ́ gíga tó kọ́kọ́ gbé ẹjọ́ náà bó ṣe dá gbogbo àwọn àríwísí tí Sunday Igboho gbé lọ síwájú rẹ̀ lára ohun tí wọ́n mà tún pe ẹjọ́ lé lórí ni láti mọ̀ bóyá ilé ẹjọ́ gíga náà wọ́n jẹ̀bi o fún bó ṣe ní kò tọ́ sí Sunday Igboho láti pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè mìíràn gẹ́gẹ́ bí òfin Africa Charter bó ṣe là á kalẹ̀ bákan náà wọ́n ní àti pé o bóyá ilé ẹjọ́ náà ó ṣe àyẹ̀wò fínífíní o lórí àwọn àwíjàre Igboho kó tó di wípé ó mà dá ẹjọ́ tó gbé ìjọba àpapọ̀ yàtọ̀ sí èyí wọ́n ní àwọn tó ń fẹ́ kí ìjọba mú ẹ̀rí tó dájú wá o wípé Igboho ló ní àwọn nǹkan ìjagun tí àwọn òṣìṣẹ́ aláàbò ní àwọn bá ní ilé rẹ̀ o Àdúràgbà Olúwatóyìn ló ń jábọ̀ láti kàn ní Àdúràgbà Garden Online TV ẹ ṣé púpọ̀ tẹ̀ ń wò wá o.